ẹni ọdẹ ẹni OPC ẹjọ máa pé tòjú ọ̀nà yẹn. ẹjẹ káwọn èèyàn ráyè ẹjẹ káwọn èèyàn ráyè lójú ọ̀nà ń bẹ̀ yẹn ẹjọ akí bàbá wa kábíyèsí ọba àrówótawáyà ẹlẹ́rìmọ̀. Ẹjọ́ a ní gbogbo ẹgbẹ́ Ifẹ̀ oyè social club ẹ̀ka àbọ̀ síbí orí ẹ̀yin obìnrin kẹ́ máa jẹ́ sọ̀rọ̀ ẹ̀yin mọ́mì kẹ́ máa jẹ́ sọ̀rọ̀. a ní ọlọ́dún sátidé o òdìlà ẹ̀ là ní ìjẹ́. Akínyọ̀dẹ́mọ́
Muhammadu Taofeek Abimbola Agnesoro ọmọ Aṣòwòlẹ̀kẹ̀ Makuta LHR ẹ̀ka àbọ̀ síbí ẹjọ́ CSO àti lòmìnira àárín tí ń bèrè. I'm sorry, let me announce to you, no group should come on stage for performance now because the competition is starting and everyone is involved, please. Ẹ má bínú. Àti ẹgbẹ́ bọ́mà tẹ́yẹ ọkùnrin, àti gbogbo ẹgbẹ́ yèyé bọ́mà tẹ́yẹ, àti ẹgbẹ́ yèyé bọ́mà múà, àti gbogbo àwọn ẹgbẹ́ yèyé bọ́mà níyì náà, àti gbogbo yé o, ẹ̀ṣẹ̀ ẹ̀kú ẹ̀jọ̀ bàbá máa sọ kalẹ̀ tí bàbá bá ti ń bọ̀ ẹ̀jẹ̀ ní àpò lójú ọ̀nà, ẹ̀jẹ̀ ní àpò lójú ọ̀nà, àti àwọn ẹlẹ́wọ́. Baálé ẹgbẹ́ lórí gbogbo àbújẹ gbogbo ẹran lẹ́kùn oúnjẹ òkúrù sí dẹ́kùn gbogbo ẹran lẹ́kùn. Ẹ jọ̀ọ́ ẹ kúrò lójú ọ̀nà ẹ kúrò lójú ọ̀nà.